àṣìbáni gbogbo ẹsẹ̀ mùsùlùmí ti ìlú Ìpòbẹ́ àti ti ìlú Àjàọ̀rẹ̀ ti pé sínú ọgbà iléeṣẹ́ rádíò Olókìkí ìlú Ìpòbẹ́ rédíò tiwantiwa tó kalẹ̀ sí àdúgbò Àyètẹ́jú láti dúró de oníwàásí àgbáyé ni Alhaji Abdulhakeem Ibrahim Adé tí gbogbo yìí mọ̀ sí Mufasiru Masalasi Central ti ìlú Àjàọ̀rẹ̀ oníwàásí àgbáyé wọnú ọgbà iléeṣẹ́ Olókìkí FM pẹ̀lú mọ́tò ọ̀bọ̀kú ọlọ́yẹ láti wá ṣe wáàsí lójú gbogbo àwọn ènìyàn kí wọ́n sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ èyí tí ó lápẹ̀rẹ̀. Bí alfa tafsiri ṣe ń bọ́lẹ̀ ni wọ́n ń bọ́lẹ̀ pẹ̀lú ọ̀tún imam ti ìlú Àjàọ̀rẹ̀ àti gbogbo àwọn àfáà tí wọ́n dáńtọ́ nípa Kùránì tí wọ́n sì lè kà kí wọ́n tú lọ́nà tí Islam sọ. Imam Ashiru Muzammil tí ń ṣe imam masalasi An-Najat tó wà ní àdúgbò Àyètẹ́jú ìlú Ìpòbẹ́ níbi rédíò òun kalẹ̀ sí ló tẹ́wọ́ gba Mufasiru láti ìlú Àjàọ̀rẹ̀ èyí tá a mọ̀ sí oníwàásí àgbáyé tí wọ́n jẹ́ Elekeji alfa tí ó ṣe wáàsí nínú ọgbà rédíò Olókìkí FM ní kété ìgbà tí àwọn Ramadan náà ti bẹ̀rẹ̀. Onírúurú gbólóhùn ìkíni káàbọ̀ ní alfa Hussein Muftau tí ń ṣe mùdírù ilé ìkéwu Arárọ̀mí ní àdúgbò Tálálá ìlú Ìpòbẹ́ fi ń kí bàbá wa oníwàásí àgbáyé Alhaj Abdulhakeem Ibrahim Adé káàbọ̀ sínú ọgbà iléeṣẹ́ Olókìkí FM. Gbogbo mùsùlùmí ti wà ní sẹpẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní bàbá wa Mufasiru gba ẹ̀rọ gbohùngbohùn láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti láti kí àwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kétò ọ̀hún kó tó bẹ̀rẹ̀. Oníwàásí àgbáyé ṣe lálàyé nípa àkókò ọ̀rọ̀ èyí tí wọ́n fi bá mùsùlùmí sọ̀rọ̀ lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún 2022 eléyìí tí ó mú tí wọ́n fi ṣe àgbékalẹ̀ tọ́píìkì ọ̀hún tó sì dá lórí ọmọ. Gbogbo òbí tó wà ní ìkàlẹ̀ àti alágbàtọ́ ló farabalẹ̀ láti lè gbọ́ ohun tí oníwàásí àgbáyé èyí tí wọ́n sọ nípa ohun tí òjíṣẹ́ ńlá kọ wà lórí ọ̀rọ̀ ọmọ àti bí Al-Qur'an ṣe lànà ẹ̀. Ṣe ni wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láti ṣe àlàyé fún gbogbo òbí èyí tó lọ́mọ tí wọn kì í fi ìbálòpọ̀ pamọ́ fún àwọn ọmọ wọn pinnu ewu ni wọ́n wà. Bákan náà wọ́n sọ nípa ìyàwó rẹ̀ èyí tí ó yẹ kí a kọ́kọ́ gbìyànjú àti pẹ̀lú kí àwọn obìnrin tó bá lẹ́sìn ní kété ìgbà tí a bá ṣetán láti fẹ́ di lọ́kọláya. Oníwàásí àgbáyé kò ṣàìṣe àlàyé lórí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tó yẹ kí èèyàn gbé èyí tí ó bá ti súnnà mu. Gbogbo mùsùlùmí tó wà nínú ọgbà iléeṣẹ́ Olókìkí FM ló farabalẹ̀ gbà láti gbọ́ wáàsí ọ̀hún bó ti lọ. Imam Adúníyà wà ní ìkàlẹ̀. Alhaji Fatai Aro tó ní iléeṣẹ́ Aro Efisa tó sì ń ṣe ọmọ bíbí ìlú Ìpòbẹ́ àwọn náà pẹ̀lú kò gbẹ́yìn láti wà lára àwọn èèyàn tí ó wà ní ìkàlẹ̀ nínú ọgbà iléeṣẹ́ Olókìkí FM lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún 2022. Ìgbìmọ̀ tó ń darí iléeṣẹ́ náà Alhaji Abdulrafin Oníkẹ́dé tí ń ṣe olùmẹ̀tò ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Olókìkí FM àti igbákejì alága tó ń darí ìgbìmọ̀ náà olóyè Sàláwù Àdìsáràòfù ọmọ Ìyọlá àwọn náà wà ní ìkàlẹ̀. Àwọn ìyá alásàlátù àtàwọn àfáà lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan Imam Lojo tí ń ṣe ìmáàmù ayẹ́rẹ́ pẹ̀lú ó wà lára àwọn tó wà níkàlẹ̀ láti sọ gbólóhùn kan àbí èkejì níbi ìwáàsí ètí Olókìkí FM gbé kalẹ̀ tí ń ṣẹlẹ̀ kejì irú ẹ̀. Alfa Hussein tó lo àǹfààní láti béèrè ìbéèrè kan àbí èkejì lọ́wọ́ àwọn ọmọlẹ́kẹ́ tó wà ń bẹ̀ tí wọ́n sì lórí ọ̀fẹ́ láti jẹ ẹ̀bùn èyí tí ó jẹ́ ẹ̀bùn àmúrelé. Bí wọ́n ṣe ń jẹ ẹ̀bùn owó ni wọ́n ń jẹ ẹ̀bùn Al-Qur'an níbi tí àwọn obìnrin tó wà ní ìkàlẹ̀ ti láǹfààní láti jẹ ẹ̀bùn hijab. Wọn kò ṣàìtúgbé ìgbésẹ̀ láti gbóríyìn fún iléeṣẹ́ Olókìkí FM pẹ̀lú àdúrà ọlọ́kọ̀ ọ̀jọ̀kan èyí tí wọ́n fi sọ pé iléeṣẹ́ Olókìkí FM kárí pẹ̀lú ìgbésẹ̀ náà tí ó gbé kí ó sì máa takò síbẹ̀ kó máa lọ ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wọnú ọgbà iléeṣẹ́ Olókìkí FM fún wáàsí ẹlẹ́ẹ̀kejì èyí tí ó wáyé nínú ọdún 2022 ló dúpẹ́ púpọ̀ lọ́wọ́ alfa tafsiri pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti kọ́ gbogbo mùsùlùmí tó wà ní ìkàlẹ̀. Alhaji Bello Rashad wà ní ìkàlẹ̀, Alhaji Aziza Mọ̀wọ́ládì méjì àti àwọn jàmáà mùsùlùmí ìlú Ìpòbẹ́ tó ìdórí jàmáà mùsùlùmí ti ìlú Àjàọ̀rẹ̀ àti gbogbo àwọn lẹ́ẹ̀kan tó yọjú lọ́jọ́ ọjọ́ yìí. Ẹsẹ̀ kò gbèrò nínú ọgbà iléeṣẹ́ Olókìkí FM bí àwọn èèyàn ṣe jáde lọ́pọ̀ yàntúrù láti wá kópa ńbẹ̀. Ọ̀sánà TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.